nínú ibi tí a wà yìí ni gbọ̀ngàn tí wọ́n ti máa ń ṣe ìpàdé nínú ààfin bàbá wa Alápinni ti ìlú Ọ̀yọ́. Màá pè ọ́ padà. Àwọn àwòrán yìí jẹ́ ti àwọn Alápinni tí wọ́n ti jẹ. Ta ni eléyìí bàbá wa? Bàbá Adélékè ni. Ọdún wo ni àwọn fi wà nípò? Jẹ́ ó ti pẹ́. 50 to 69. Ọmọ bàbá wa náà ni bàbá wa tí ẹ̀ ń wò. Ọmọ bàbá wa ni bàbá wa tí ẹ̀ ń wò lójú ìwòran yìí báyìí. Àwọn Alápinni ìjẹta làwọn. Olóyè àgbà JS Jọlásùn ti ìjẹta tí àná wá ń kọ́. A ò pé fọ́tò wọn bí tèmi ni. Tèmi lélẹ̀. Ti ẹ̀yìn lélẹ̀. Àga oyè wọn náà rèé. Ta ló wá máa ń wà ní apá ibi bàbá wa? Sí bí irú àná tá a ṣe mítìn ní area commander wa ẹ bá dáàfin náà tí àwọn bàbá tí wọn tóbi wọn kò wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn. Bẹ́ẹ̀ni. So tèmi. Tí ẹni tí ó bá wá tó bá jẹ́ ní pàtàkì tí gbogbogbò làwọn eléyìí. Gbèrú. Gbèrú.